ṣe o, màálùú kan akẹ́kọ̀ọ́ jáde pa lọ́jọ́ ayẹyẹ ìṣekágbá ẹ̀kọ́ rẹ̀. Akẹ́kọ̀ọ́ jáde fásitì ní ìpínlẹ̀ Kogi ó ti kan ìjàmbá ikú báyìí. Kí Ọlọ́run kó ṣàánú gbogbo bímọbímọ, kọ́lọ́run má jẹ́ kí ogun èṣù àti ogun ọ̀tá kó borí wa. Akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní Joel Felix Akọ̀wé, tí ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ máa ń pè ní John Black. Ó ti dágbére fáyé. John Black tó ṣẹ̀ṣẹ̀ ṣetán ní ilé ẹ̀kọ́ náà ló jáde láyé lọ́jọ́ kan náà nígbà tí ó kọ ìdánwò àṣekágbá tó sì dìfẹ́ǹdì pírójẹ́ẹ̀tì rẹ̀. Ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ló kọ ìdánwò rẹ̀ tó kẹ́yìn, tí àwòrán rẹ̀ sì gba orí ayélujára bó ṣe dọ̀bálẹ̀ kí bàbá rẹ̀ wípé ó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Lógúnjọ́ oṣù kẹsàn-án tó parí ìdánwò rẹ̀ kan náà ni John Black àti ọ̀rẹ́ rẹ̀ wọ́n rìnrìn àjò lọ sí ìjọba ìbílẹ̀ Dekina ní ìpínlẹ̀ Kogi tó ti kàwé, tí wọ́n sì pàdé àwọn adaràn kan, tí ọ̀kan lára àwọn màálùú darandaran náà tó sì ṣe ìkọlù sí wọn tó kin arákùnrin ọ̀hún débi tó fi kú. Ọ̀kan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tí kò fẹ́ ká fi orúkọ òun léde, ó ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé abúlé Olúgbà ní ìkọlù náà ti wáyé, tí àwọn sì gbé afurasí àti ẹni tí ó lùgbàdì ikú ọ̀hún lọ sí ilé ìwòsàn láti ṣe ìtọ́jú fún un. Ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ kẹta tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ni ọ̀rẹ́ òun ló jáde láyé. Ó ní òun fúnra rẹ̀ ló wa alùpùpù tó sì ní kí àwọn ó lọ sí abúlé náà. Kódà ó ní àwọn pàdé àwọn màálùú yìí, àwọn yà sí ẹ̀gbẹ́ kan. Ó ní àwọn màálùú ọ̀hún ò bẹ̀sùbẹ̀gbà. Ọ̀kan lára àwọn màálùú yìí ló sáré wá ló wá kan ọ̀rẹ́ òun títí tí ẹ̀mí ti bọ́ lọ́rùn rẹ̀. Ọ̀rẹ́ olóògbé náà ṣàlàyé síwájú sí wípé ó farapa yánnayànna lẹ́yìn ìkọlù ọ̀hún tí ọ̀kan lára àwọn màálùú ṣe sí i. Gẹ́gẹ́ bí ohun tó sọ, John Black jẹ́ ẹni tí kìí ṣe ìmọ́lẹ̀ àti wípé ó ní ìrẹ̀lẹ̀. Ó sì ti pinnu wípé òun kò ní ṣe àgùnbánirọ̀ nítorí wípé òun fẹ́ ṣe òwò kájú kí òun ó lè rí owó tọ́jú àwọn òbí òun. Ó ní John Black jẹ́ onírẹ̀lẹ̀ ènìyàn tó máa ń bọ̀wọ̀ fún gbogbo ènìyàn, bẹ́ẹ̀ ni kìí ṣe ọ̀lẹ, kìí sì bú ènìyàn. Lásìkò tí à ń kó ìròyìn yìí jọ, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi Wọlé Màyá ó sọ fún àwọn akọ̀ròyìn wípé òun kò tíì gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún rárá. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ olóògbé ọ̀hún ni wọ́n ti ń bá a dárò tí wọ́n sì ń bá a kẹ́dùn lórí ayélujára. Ẹni ọdún 24 ni John Black kó tó jáde láyé. Kí Ọlọ́run kó fi ọ̀run kẹ́ ẹ. Màálùú burúkú kan ó kan akẹ́kọ̀ọ́ aláṣekágbá, ó kàn pa lọ́jọ́ ayẹyẹ rẹ̀. Kí Ọlọ́run ṣàánú gbogbo bímọbímọ.